a ò fẹ́ Rabiu Musa Kwankwaso nínú ẹgbẹ́ APC rárá. Ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹ̀yìn ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nílẹ̀ yìí tó tún jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ All Progressives Congress APC lókè ọya Abdulmajid Dambiliki Kwamanda ti ṣèkìlọ̀ pàtàkì fáwọn olóyè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ń gbèrò láti gba àgbà olóṣèlú ní Alhaji Musa Rabiu Kwankwaso tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP sínú ẹgbẹ́ náà pé wọn kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́ kí ẹgbẹ́ náà lójútùú lókè ọya. Abdulmaji tó jẹ́ àgbà olóṣèlú tó lérò lẹ́yìn dáadáa nípínlẹ̀ Kánò sọ fáwọn oníròyìn nípínlẹ̀ náà pé àkóbá ńlá gbáà ni yóò jẹ́ fún ẹgbẹ́ APC bí wọ́n bá lè gba Kwankwaso padà sínú ẹgbẹ́ náà nítorí pé kò yí sí nídìí nǹkan tó dáa rárá. Ó ní eré bí ẹgbẹ́ yóò ṣe fọ́ pátápátá ni yóò máa sá bí wọ́n bá gbà á padà sínú ẹgbẹ́ náà. Abdulmaji ní a ò fẹ́ kí wọ́n gba Kwankwaso padà sínú ẹgbẹ́ yìí rárá o. Òun àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kì í sí nídìí nǹkan tó dáa rárá. Wàhálà ńlá ni wọn yóò dá sílẹ̀ bí wọ́n bá dénú ẹgbẹ́ wa. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kì í gbọ́rọ̀ sẹ́nikẹ́ni lẹ́nu àfohùn tó jẹ́ ọ̀gá wọn nìkan. A ò fẹ́ rú olóṣèlú bíi tiẹ̀ rárá nínú ẹgbẹ́ wa. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tó máa da ẹgbẹ́ rú. Ó ti fi èyí hàn dáadáa nígbà tó wà nínú ẹgbẹ́ PDP tẹ́lẹ̀ ṣe ló fọ́ ohun gbogbo lójú pátápátá. Fún ìdí èyí a ò fẹ́ rárá nínú ẹgbẹ́ wa. Bí àwọn olóyè ẹgbẹ́ bá fi lọ fipá mú Kwankwaso wá ó ṣeé ṣe káwọn àgbà olóṣèlú nílẹ̀ Kánò kọ̀yìn sí Tinubu pátápátá lórí ìgbésẹ̀ náà. ṣá o Abdulmaji ní Kwankwaso nìkan lòun kórìíra rẹ̀ tóun kò fẹ́ kó wá sínú ẹgbẹ́ náà. Ó ní ààyè ṣí sílẹ̀ fẹ́ni yòówù tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC pàápàá tó bá lè tẹ̀lé gbogbo ìlànà wa pátá. Àìmọye àwọn ọmọ ẹgbẹ́ NNPP ni wọ́n lóore ọ̀fẹ́ láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa báyìí. Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ìbínú ni wọ́n fi kúrò tẹ́lẹ̀. Kò sóhun tó burú rárá bí wọ́n bá pinnu láti tún padà sínú ẹgbẹ́ náà. Gbalasala ṣílẹ̀kùn ẹgbẹ́ wa sílẹ̀ fún gbogbo wọn gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.